owó tún rédíò owó ti àti pé owó tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn lẹ́ka jáde lọ owó tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. bẹ́ẹ̀ ni mà ẹni kí ni àdúrà àti ìparapọ̀ àwọn àyànfẹ́. ìparapọ̀ àwọn àyànfẹ́. bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́nu èso ti fẹ́ kó ti pínyà ká ilé mẹ́kún ilé ń ṣe tiẹ̀ lọ́tọ̀ tó ń ṣe tiẹ̀ lọ́tọ̀ a ò lè jọ́rin papọ̀ mọ́ èdèwọ̀ ọ̀jọ́ra ìṣúdẹ̀ màmá scatter language wà láàrin àwọn olùṣọ́ àgùntàn lẹ́nu pápá àpapọ̀ ní kí n lè tàn bàbá Adébóyè bàbá Abíára bàbá Kóńkó tó gba bíi mẹ́wàá bàbá olùkọ́yà bíi mẹ́wàá pásítọ̀ kan sì ní wọ́n rùn fọjọ́ mẹ́ta lọ́dọ̀dọ̀ Nàìjíríà mi ò lè tàn yín á ti dára jù báyìí. ìyá fún solution ṣùgbọ́n kò sí. torí kò sí ìfẹ́. kò sí ìfẹ́ kò sí ṣọ̀kan ṣé tiẹ̀ kí n ṣe tèmi. àwa fẹ́ ajá ń fi lọ́tún à ń fi lọ́sì kò àwọn ẹjú náà dàsìkò yìí àfọwọ́lọ́ lè dènà agbára rẹ̀. àmín àwọn question mi ni pé wọ́n ti jẹ́ kémi gan fún ara mi wá rí bí béèrè àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè. wọ́n dá ilé ọmọ rẹ dúró kọ́mọba àdọ́mọ lọ́dún àsìkò tó ọwọ́ Olúwa kó ṣe fún ọ lẹ́nu báyìí gbogbo tó ti dòkúnú àgọ́ lórúkọ Jésù kó gba ìyípadà àṣẹ tó gbé arọ náà ń bẹ lọ́jọ́ sí mo pè sínú ayé tiẹ̀ náà iṣẹ́ tó ti ń rákòrò tó kàn gbọ́jà kalẹ̀ wọn ọ̀rẹ́ yẹn bọ̀ rà kò tó fẹ́ adé àfẹ́ mọ́ bẹ̀bẹ̀ bẹ́ àwọn èèyàn kò tó yọ náà lónìí àṣẹ ìgbéǹde kó wọnú ọjà náà lọ fún ọ kó dàrí ọwọ́ Ọlọ́run ṣùgbọ́n Jésù ń wá ọ ó dẹ̀ ń wá ìdè náà ó ní ọmọ fi ọkàn rẹ fún mi gbogbo èèyàn pátá ó lè lo ara ẹ bó ti wọ̀ sí gbọ́kàn yẹn lúwa nílò àwa máa wojú ni ọkàn ló wa máa wù bó ti rìn láti láṣìá wọ ọdún December láṣìá dálò táyì Olúwa wò dáadáa bó ti rìn fún ó tó ti bẹ̀rẹ̀ ọdún yàrá kọ́mọ́ máa fẹ́lẹ̀ nípele ìpele ẹlẹ́ni gbàgbọ́ ní ọgbọ́n orí ẹ̀ pé mo kàwé mo lówó mo ní kápẹ́tà ti bẹ̀rẹ̀ ọjà mo lè mọ yàn ní kíní kan ṣùgbọ́n àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ fẹ́lẹ̀ ọ̀nà àlọ́pàdé Olúwa wọn lẹ́nu kan kọ́ mọ́ máa fẹ́ lọ́dún yìí mo gbàdúrà fún ọ ọfà fẹ́lẹ̀ kò ní bá ọ láyé mọ́ in Jesus name ara olùfẹ́ yọ̀ǹda ẹ̀mí ẹ̀ fún Olúwa. Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò.